Hello, hello, hello. Hey, ẹ̀yin èèyàn mi o, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta pẹ̀lú gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wá. Níbikíbi tá a wà, tẹ́ ti ń gbọ́ mi báyìí, báyìí, báyìí. Ẹ ṣé gan-an, ẹ kú tẹ́tí gbọ́. Ààbọ̀ Ọlọ́run á dájú o, Jésù Olúwa wa. A mú ìròyìn kékeré kan wá fún etí gbọ́ wa. Nọ́bá ni gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé Ashley, ìtara, ìjẹkújẹ, ara títa, ọkọ Naomi, ó fẹ́ kó jẹ́ pé ọkọ òun nìkan. Tó bá mọ̀ pé ó fẹ́ kí ọkọ jẹ́ ìwọ nìkan, wàá jókòó sí ilé ọkọ ẹ̀ àárọ̀. Wàá rọra máa ṣe ayé ẹ̀ ń bẹ̀, òjòwú, olè àti ojúkòkò àìnítẹ̀lọ́rùn. Ó sá kúrò nílé ọkọ ẹ̀. Ó wá ń bá Naomi dùn nǹkan ẹ̀. Ó ní nǹkan ti dé, ó dẹ̀ ti gba nǹkan ẹ̀ padà. Ló bẹ̀rẹ̀ sí ní jàporó. Wọ́n ló ń japo because of bàbá Tinubu. Wọ́n fún Naomi ní seat ní Aso Rock. Wọ́n náà dá lọ́lá, wọ́n fún ní ọ́fíìsì ní Aso Rock. Òun náà ti ní àǹfààní láti máa lọ bá wọn ṣèpàdé ní Aso Rock. Gift tí wọ́n ní bàbá Tinubu fún Queen Naomi ò kẹ́ mọ̀ pé Queen Naomi yẹn ó ti jù wọ́n lọ fíofío. Wọ́n lẹ́ni tó lè jù yàn lọ, ó jù yàn nù. Wọ́n ló ti ju gbogbo àwọn olórí nù pátápátá. Òun ni ṣá mọ̀ pé Ashley, ẹ tí ò ní tẹ́lọ́rùn, kò sí ni. Bójú ọ̀run ni kí ló ń jẹ́? Náà sọ wípé àǹfààní wà fún Naomi. Kò kọ̀ láti lọ sọ́run. Kò kọ̀ láti lọ sọ́run ibi tó aláṣejù ti máa ń ṣe rẹ̀, tó ti táṣejù ẹ̀ ti máa ń pọ̀ jù. Ìbàjẹ́ inú ihò kìnnìún náà ní àǹfààní tán fún Naomi wà. Kò ní kọ̀ pé ihò kìnnìún o, pé danger wà ń bẹ̀. Torí Ọlọ́run bá rán ọmọ ẹ̀ lọ sí ihò kìnnìún. Kìnnìún á ṣaláàbò lórí àwọn áńgẹ́lì lọ́run, wọ́n á ṣaláàbò gbogbo, wọ́n á máa ṣèránṣẹ́ fún. Bẹ̀tì ìwọ tó bá ní Jésù, kó wá sọ pé o fẹ́ farawé ọmọ Ọlọ́run, kìnnìún á yẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, á jẹ yánmọyànmọ. Á fi ẹ́ ṣe oúnjẹ àárọ̀ àtọ̀sán. Á gbé ẹ mì pátápátá ni. Òun ni ọ̀rọ̀ Ashley. Ashley tí ò ní tẹ́lọ́rùn láyé ẹ̀, bí ilé ayé ẹ̀ ṣe fẹ́ rí, òun dẹ̀ ọwọ́ ẹ̀ ló máa fi fà. Bẹ́ẹ̀ ni, ọwọ́ ẹ̀ ló máa fi fà. Kì í ṣe kékeré o, ẹ̀yin èèyàn mi. Wọ́n ní Ashley o. Pé títorí pé kábíyèsí, pé bàbá Tinubu, wọ́n ní lẹ́yìn tí wọ́n ti ṣe gbogbo kinní kan final. Ṣé mọ̀ pé alábùkún fún ni Naomi? Kò sẹ́ni tó lè fi wé. Ẹni tó bá fẹ́ fi ṣàfarawé ẹ̀, ó ń tọ̀. Á jẹ kinní kan ìyà, mo yóò yà. Òun ni ọ̀rọ̀ Naomi àtàwọn tó ń jowú àwọn orogún ẹ̀. Wọ́n sọ fún Mariam pé ó forí balẹ̀ fún Naomi. Ó lóun ò lè forí balẹ̀ fún. Ó nítorí Naomi jẹ́ ọmọ kékeré tóun. Ó ní Naomi Naomi ti lọ. Ó wá bá òun nílé ọkọ òun ni. Wọ́n ní ṣé èèwọ̀ ni kí ọkọ àti ìyàwó kọ́ ní gbólóhùn asọ̀ kó tún ya kan tó wá parí ẹ̀ kan tó padà sí ààyè wọn. Wọ́n ní ti àwọn olórí túláàsì tí kábíyèsí lọ gbé wá sáàfin tí wọ́n darí rí o. Because torí ẹ̀ lọ́lọ́run ṣe disappoint wọn. Pẹ̀lú wọ́n ṣe ń japoró ìyà, Ọlọ́run disappoint wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn ò fẹ́ kí Naomi wọ ààfin torí pé ó ti lọ. Ẹ rí i pé ìyà ń jẹ wọ́n. Ta ni arẹ́ máa jà? Ta ló wà láyé yìí tí téèyàn àtèèyàn jà? Ìdídùn Ọlọ́run ni pé tẹ bá jà, ẹ parí ẹ̀ kẹ́dẹ̀ padà bọ̀ sí ipò yín. Ta ló máa jà? Wọ́n ní ẹni tó ń ṣe ti èṣù, ẹni tó bá ń jà ti èṣù ni nà. Báwo lè ṣe? Ọlọ́run ti bá wọn yanjú ẹ̀. Wọ́n ti lé èṣù dànù. Ẹ̀yin wá sọ pé èṣù yẹn, ṣé mọ̀ pé èṣù náà ń sìn? Mariam àti
àti Ashley. So ọ̀rọ̀ ti Ashley torí ká lè measure Ashley ká má measure Mariam torí àwọn méjèèjì náà jọ ń ṣe ìránṣẹ́ fún Sátánì fèṣù. Wọ́n náà sọ pé nǹkan tó bá máa gbà làwọn máa fún Queen Naomi torí ara ń ta wọ́n gidi gan but we thank God pé encouragement tọ́lọ́run fún Naomi tí ò bá wọn ṣe sùmẹ̀sùmẹ̀ mọ́ tí ò bá wọn ṣe quietness ìranù mọ́ but now Ọlọ́run ti gbàgbára wọ̀ sílẹ̀kùn ọlá Naomi òun náà ti bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní dá wọn lóhùn sí agbára Ọlọ́run ni kì í ṣe Ọlọ́run kì í ṣe òun náà Ọlọ́run ló fún ní inspiration yẹn pé kó dá wọn lóhùn wọ́n ti ń ara wọn ti ń balẹ̀ bẹ́ẹ̀ ni Ashley wá ní ọ̀rọ̀ tó Ashley tí mo tiẹ̀ gbé wá láàárọ̀ wọ́n ní wọ́n ti fún Naomi ní síìtì ní Aso Rock òun lára ẹ̀ fi gbóná tó sọ pé òun fẹ́ lọ bá bàbá Tinubu tó òun náà nǹkan báwọn náà ṣe máa fún Naomi tó hàn ní fóun gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní internet space tí ò bá jẹ́ pé kìíní ṣé wọ́n fi pé ṣé mo ó ti ṣògùn kò mọ ó ṣe náà àwọn oògùn tó ń ṣe yẹn ó ti scatter ọpọlọ ẹ̀ kò wá mọ èyí tó dára yàtọ̀ sí tí ò dá kò wá mọ̀ tún yàtọ̀ sósì gbogbo kinní yẹn ó ti fẹ́ yí lọ́pọlọ kò mọ right thing to say on the right time and the right thing to do at the right time gẹ́gẹ́ bá ṣe ń sọ. Náà bá ní bó ṣe débẹ̀ náà fi arrest ẹ̀ ó lóun fẹ́ lọ rí kábíyèsí ó fẹ́ lọ rí tí bàbá Tinubu òun náà fi arrest ẹ̀ sí prison ní kínní títí di àná yẹn wọ́n ní wọ́n ti release ẹ̀ wọ́n láwọn èèyàn ẹ̀ ti kékeré wọ́n ti yán pé wọ́n lọ bá kábíyèsí pé kábíyèsí nìkan ló lè bá wọn release ló lè sọ fún Tinubu kó release Ashley tó bá máa release á jẹ́ pé ní àbí later in the night lánàá torí a gbọ́ pé wọ́n ti arrest ẹ̀ lọ́hùn. torí ó fẹ́ ta fílẹ̀ ṣé èèyàn lásán á sọ pé òun fẹ́ lọ sí Aso Rock lọ ṣe kíni ìpàdé ẹlẹ́wọ̀n àtàsímú kí ló fẹ́ lọ bá Tinubu sọ pé kíni torí pé ó fún Naomi ní síìtì abo fún ní gift kémi náà wá fèmí náà ó ti gbàgbé ní ìgbà tó jẹ́ pé kò mọ nǹkan tó ń ṣe kò mọ̀ kíní nǹkan ti orí ẹ̀ a ti sọ pé skán ti ń bọ́ sí inú ẹ̀jẹ̀ now kò dẹ̀ ó ti gbàgbé pé Queen Naomi àti first lady pé ọ̀rẹ́ ni wọ́n wọléwọ̀de ni wọ́n nítorí gbogbo àwọn ìwà àwọn náà jẹ́ kí wọ́n mọ Naomi dáadáa because gbogbo àwọn tó dìde òun náà dìde fún Naomi pé bó ni irú eléyìí ti ń wá yìí báwo lọmọ ṣe máa tó wọn àtọkọ ẹ̀ máa wà nílé tọ́dẹ̀ ìjọ ń ṣe wọléwọ̀de tẹ́yìn wá sọ pé kò sáyè fún àwọn èèyàn dìde fún Naomi wọ́n gbèjà Naomi Ọlọ́run ni ó rán àwọn ẹni bí ẹni ó rán àwọn èèyàn bí èèyàn kí ni ìpadàbọ̀ Naomi tí gbogbo èèyàn ń retí pé kó wá táwọn olórí fi ń ròpò Naomi pé tìtorí pé kò tí ì ṣe full moon ritual kí ló ń wá gbogbo ẹ kó máa dúró sáàfin tó fi ń lé nílẹ̀kulẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn kingsmaker àwọn náà sọ pé kí kábíyèsí lọ ṣe kínní yẹn kí ló ń ṣe ìjáfara fún àṣà àwọn pípìn yẹn náà ń dílé kábíyèsí pé kó wọ́n dílé kó má lọ ṣe kó má tí ì ṣe ọpẹ́lọpẹ́ àwọn kingsmaker náà wá pé wọ́n fún kábíyèsí ní ọ̀dà pé kíákíá kó tètè dájọ́ kan ṣe full moon ritual yẹn fún Naomi kó padà sáàfin with immediate effect òun náà fi ṣe bẹ́tẹ̀ bọ́n ṣe ṣe tán bá ọ̀nà kan ṣì fún Naomi ni kò wá tán síbẹ̀ wọ́n ní Ondo state government wọ́n tó fún ní ambassador kan ní Ondo state wọ́n ní kẹ́ wá wo ìjà tí yẹn náà ń jà yẹn tóbi òun tó jọ́ ọmọ Ondo state wọn ì tí ì fóun báwo ló ṣe wá jẹ́ pé Naomi náà lọ fún wọ́n ní ìjà tó yìí wà ní ààfin nísìnyí ní ẹ̀ tí gbogbo wọn ń jà poró tó ń ṣe kínní wọ́n ní kábíyèsí ti dúró tì wọ́n pé gbogbo wọn nǹkan tó fẹ́ lé wọn dànù pátápátá tó ń tiẹ̀ fi ní bojú ẹ̀yìn àmì Ọlọ́run jẹ́ kí kábíyèsí lè ṣe action yẹn
bẹ́ẹ̀ tọ́rán Mariam tí Mariam sìn ó dàbí pé wọ́n ní àtúgbọ́ yẹn lánàá pé ó tún ti padà ó tún ti jáde láàfin wọ́n tún ti kó àwọn ìwọ̀nba chẹ́ńjì ẹrù chẹ́ńjì díẹ̀díẹ̀ tó kù wọ́n ló tún ti jáde kí Jésù má yẹ kó padà wá kọ́lọ́ ẹ̀mí má yẹ kó padà wá kóun náà máa lọ ó sọ pé òun ò lè ṣe gbogbo eléyìí mọ́ o òun ò lè fojú òun rí ìrìkúrì o torí kábíyèsí ti fi ojú òun rí rẹ́dẹrẹ̀dẹ láàfin òun ò lè dúró kí kábíyèsí gbogbo nǹkan tí òun fẹ́ tó ní kí kábíyèsí ò ṣe kí lòun fẹ́ máa dúró ṣe kóun máa rí nọ́ọ̀sẹ̀sì pé iléyá ọdún màdé wọn ló ti lọ bẹ́ẹ̀ bá ṣe gbọ́ ẹ̀yin èèyàn wa mo ní gbogbo information wọn bá ṣe ń gbọ́ a máa sọ fún yín àjẹkẹ́ máa gbọ́ torí nǹkan bẹ́ẹ̀ o ààfin kábíyèsí yẹn ó lé kéńké ó lé kéńkà tẹ́ bá fẹ́ gbọ́ information tó gbádùn ẹ ṣáà jẹ́ kí a máa sọ fún yín díẹ̀díẹ̀ ká máa jẹ́ kẹ́ gbọ́ díẹ̀díẹ̀ so a máa jẹ́ kẹ́ máa gbọ́ lénìí ni kò ní dọ̀là yìí bá tó mú ànádà gbóngbé wọ̀ wá fún yín bọ́rọ̀ àwọn èèyàn wa bọ́rọ̀ àwọn èèyàn so ẹ ṣe gan ṣe bẹ ṣe tẹ́tí sí wa ẹ bá ṣẹ́kẹ̀ ẹ bá láìkẹ́ kẹ́ ẹ bá subscribe ẹ ṣé o ọlọ́run á wà pẹ̀lú wa ẹni á sàn wá sówó á sàn wá sí ọmọ á sàn wá sí àlàáfíà gbogbo nǹkan tá a bá fẹ́ á tẹ̀ wá lọ́wọ́ lágbára Kristi àkópamọ́ ọdún á bá wa láyé àti àlàáfíà lórúkọ Jésù Kristi.